òkè náà a tún ti dé láàárọ̀ yìí níbo la gbà wọlé ọ̀rọ̀ diṣu atayáyá láàrin ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti igbákejì rẹ̀ àní lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe fọwọ́ òsì ju ilé fún Fubara ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ mi mọ nǹkan kan pa ẹ̀ Kashim Shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ojú baba jẹ́ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n láwọn ti gba ìpè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn sọ pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba tán kíní ọ̀hún dìbò lọ yàgò mi ẹ̀yìn mo ṣe ń ranjú ní ìpínlẹ̀ Sokoto àwọn Obidient ti yarí wọ́n ní rárá tẹ́ ẹ̀ bá ti lè fún Obi ní tíkẹ́ẹ̀tì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àgbàgbàkejì ààrẹ àwọn Obidient ti yarí ní rabaji ganisco kẹ́lẹ́ tòótọ́ ní dọ̀tọ̀rí ní fúrigidi fìhín tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ ojúlówó àdìrẹ tó jẹ́ ojúlówó àti aṣọ òfì tó jẹ́ ojúlówó ìyálóde ọmọ wa mi wá lónìí ẹ kàn sí wa ọjà yìí jẹ́jẹ́ mọ̀ wípé àwọn ará bí àwọn olóṣèlú cryptocurrency ni wọ́n ń lò ní ìsìn láti fi kówó wa pamọ́ àwọn olóṣèlú náà ti já sí wọ́n ní wọn kó pamọ́ sẹ́yìn ìkùnlé mọ́ orí ẹ̀rọ ayélujára ni wọ́n kówó wa pamọ́ sí èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ EFCC náà ló bọ̀rọ̀ wọlé ní bó ló ti jẹ́ gangan ẹ máa gbọ́ láàárọ̀ yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan kí la ṣe kí lè jẹ́ wa Amẹ́ríkà náà lọ ti ń fúngun mọ́ gbogbo àwọn orílẹ̀-èdè tá a wà nílẹ̀ adúláwọ̀ wípé ká gba àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lé dànù láti ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Venezuela ẹ̀kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìjọ jẹ́ mínísà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ yìí náà ló fi ọ̀rọ̀ ń lé ní ṣe ẹ rántí àbẹ́ ẹ rántí àbí kí n já yín sí ṣe ẹ rántí owó tí wọ́n sọ wípé wọ́n ń wá 210 trillion naira èyí ò tírílíọ̀nù lọ́nà okòólélúgba ó dín mẹ́wàá ẹ rántí àbí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ní wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà yún alága NNPCL Ojúlárí wọ́n ló tún kọ̀ kó yọjú sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti wá sọ bówó ọ̀hún ṣe rìn sọ fún yín láàárọ̀ yìí ó yẹ jẹ́ mú ní bàádà ẹbí àyàn bí iṣẹ́ Samuel Olúbáyọ̀ Ọlámidé ló kọ dókítà Ọlámidé àpọ́nbẹ́pọ̀ representative tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima náà ló ti sọ̀rọ̀ òun lóní belenja ó ní wípé òun ò fọwọ́ sí i bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bola Ahmed Tinubu ó ti ṣe bẹ́ẹ̀ bó ṣe pèrò pọ̀ ó sì kéde ìjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers eléyìí tó mú kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé ìjọba tuntun dìde Tinubu bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2025 náà ni wọ́n kéde ìṣèjọba ìlú òfararọ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ìṣèjọba àmì ìdìbò eléyìí tí ó jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló sọ wípé látàrí gbogbo gbọ́mísí omi òtó tó ń wáyé ní ìpínlẹ̀ Rivers wọn láwọn ò lè máa wòran o Tinubu náà ni ó sọ wípé kí Fubara kó fi ọwọ́ òsì rẹ̀ àti ẹsẹ̀ òsì rẹ̀ kó pa méjèèjì papọ̀ kó máa nìṣó ńlé náà àtòun àti igbákejì rẹ̀ Ngozi Odu pẹ̀lú gbogbo àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba lánàá yìí náà ní Shettima ló ti fi léde o ó ní wípé nígbà tó ń wà ní gómìnà ìpínlẹ̀ Borno ó ní lábẹ́ ìṣèjọba Jonathan ó ní wọ́n fẹ́ yọ òun gbà náà ó ní ṣùgbọ́n ẹni tó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Aminu Tambuwa nígbà náà ló sọ fún Jonathan wípé ààrẹ skisa ẹ̀ lágbára láti ẹ̀ ti yọ kánsílọ̀ rárá débi pé yọ ṣíàmà á sọ pé wàá yọ gómìnà ọ̀rọ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ ló wáyé o lásìkò gbà tí Shettima tí ó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ìwé léyìí tí ẹni tí ó ti gbà kan jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì tún jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí Mohammed Bello Adoke léyìí tó ṣe bẹ́ẹ̀ tó kọ níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ọ̀hún ní Shehu Musa Yaradua Center wọ́n ṣe ẹ̀sìn gbàgbé wípé ó ti ń jáde káàkiri bó ṣe ń ṣe kí Tinubu ó máa lo Shettima lọ́dún 2027 gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ èyí ń lọ bẹ́ẹ̀
àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún INEC wọn láwọn ti gba ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí táwọn èèyàn fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń kọ̀wé sí àwọn wípé àwọn fẹ́ dá ẹgbẹ́ òṣèlú míì sílẹ̀ eléyìí tí wọ́n sì sọ yìí pé kò ní pẹ́ kò ní jìnnà àwọn máa ṣí ojú òpó eléyìí tí àwọn èèyàn ó fi lè máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi lè máa ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ dá sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ kọmíṣánná àti alága fún ìfiléde àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùdìbò nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Sam Olúmẹ́kùn náà ló fọ̀rọ̀ ọ̀hún léde lánàá òun ní ìlú Àbújá nípínlẹ̀ Sokoto àwọn obedient nínú àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn Peter Obi náà ni wọ́n ti sọ yìí pé àwọn ò ní gbà rárá bí tí wù kó mọ o pé kí wọ́n fún Peter Obi ní ipò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC lọ́dún 2027 wọ́n ní bí wọn ò bá ti lè fún ní ipò ààrẹ pé kó díje nínú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tí wọ́n parapọ̀ tí wọ́n pè ní coalition wọ́n ní kò sí ohun tó jọ wọ́n ní wípé àbọ̀yà bẹ́sẹ̀ àwọn sọ̀rọ̀ èyí náà bẹ́nu ìwé ìròyìn fún tàárọ̀ ẹ̀já tó mú kan sí ẹgẹ́ bó ti wà ńbẹ̀ ẹgẹ́ bó ti kọ́ sí Samuel Olúbáyọ̀ Lámìdé àti bẹ́ẹ̀ bá fẹ́ ra àdìrẹ ojúlówó ìyálóde ọmọ wa mi wà rí kẹ́ni bẹ́ẹ̀ bá fẹ́ ra òfì ojúlówó níwọ̀n aṣọ òkè ìyálóde ọmọ wa mi wà ní ẹ kàn sí. ọ̀rọ̀ òun náà tún ṣe bẹ́ẹ̀ ó tún gbọ́ ojú kan wá o ojú kan ló gbà bàbá yìí o wọ́n ní àwọn politicians wa wọ́n ní àwọn olóṣèlú wa nínú ni wọn kò wó sá lọ sí báǹkì mọ́ wọ́n ní kódà wọn kò wó sẹ́yìn kùlé mọ́ o wọ́n ní cryptocurrency ojú òpó ayélujára náà ni wọ́n fi ń kó wa báyìí ebi kọ́ mọ sọ̀rọ̀ náà ẹni tó jẹ́ alága àgbà káfàtà yíyún fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ìjẹgúdújẹrá ìfẹ̀yìnpínwó òlù ní pọ́npọ́ yíyún ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé náà ló ti sọ̀rọ̀ òun lánàá eré tó sọ wípé ó jẹ́ ohun tó bani nínú jẹ́ o bí àwọn olóṣèlú náà ló jẹ́ wípé ojú òpó ẹ̀rọ ayélujára cryptocurrency náà ni wọ́n ń kó owó Nàìjíríà sí báyìí wọ́n sì ń jẹ́ kí ó máa ṣọwọ́ kan jọ̀mọ́ láti ṣèwádìí wọn ó ní í ṣe ni wọ́n ti jágbọ́n báyìí ó ní gbogbo wọn cryptocurrency ni wọ́n lò ṣé wọn ò ní bá crypto báyìí ẹ̀yin tẹ́ ẹ ní crypto ó sì dàbí ẹni wọ́n kọ̀rọ̀kọ̀ tí wọ́n ní crypto ọ̀hún kan àtọ̀ ní nǹkan dáǹgbẹ́ nípa yín ẹ rántí ẹni tó gbájú Trump jọ́gìn ní àná kò tí ì pẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí náà ló ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń fúngun mọ́ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ yíyan African countries pé kí wọ́n gba àwọn ọmọ Venezuela lẹ́yìn táwọn fẹ́ lé kúrò lórílẹ̀-èdè àwọn ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ yìí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Yusuf Tuga náà ló fọ̀rọ̀ òun léde lánàá lẹ́ni tí ó sọ wípé fífúngun mọ́ni láti orílẹ̀-èdè Amẹ́ríkà yìí náà lórí bákan Tuga náà ló fi ọ̀rọ̀ òun léde o ló sọ wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Venezuela yìí náà ni ọ̀pọ̀ wọn jẹ́ ẹlẹ́wọ̀n ó sì jẹ́ pé wọ́n ń ṣẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ti fi ọ̀rọ̀ òun léde nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìkànnì Channel lórí ètò kan tí a pè ní Policies Today náà lánàá mínísítà òun náà ló tún sọ yìí pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ṣeéṣe kó tiẹ̀ má gbà rárá gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ pé kò ní gba àwọn ẹlẹ́wọ̀n láti orílẹ̀-èdè Amẹ́ríkà ó jẹ́ eléyìí tí wọ́n fi parí ẹ̀rí rántí owó eléyìí tí wọ́n pè ní 210 trillion naira tí aláǹwà ń jọ́gìn ní àná 210 trillion naira yóò tírílíọ̀nù okòólélúgba ó dín mẹ́wàá eléyìí tí wọ́n sọ yìí pé wọ́n ń wá wọ́n ní again and again ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún NNPCL yóò ojú làrí náà lókọ̀ tí ò yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àgbà o gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní adarí àgbà ọ̀hún náà lókọ̀ tí ò yọjú yóò báyìí ojú làrí again and again ó lè jẹ́ pé wọ́n fún un ní ọjọ́ mẹ́wàá pé kó fi ṣe bẹ́ẹ̀ kó fi yọjú wọ́n ní kò tún yọjú o lórí ọ̀rọ̀ owó tí ó tó 210 trillion naira eléyìí tí wọ́n sọ wípé wọ́n mọ bí wọ́n ṣe bó ṣe rìn tí wọ́n sì ṣe àkọ́tọ̀ rẹ̀ nínú bí wọ́n ṣe náwó gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá àgbà ọ̀hún náà ni wọ́n sọ wípé àwọn èèyàn náà ló tún rán pé kí wọ́n wá ṣe aṣojú òun lánàá yìí o níwájú ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó sì jẹ́ pé gbèdéke tí wọ́n fún ó ti kọjá bó ni ó ṣe rí gan-an nítorí pé ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ ẹ̀sùn tó jẹ́ oníga mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó bó olówó ṣe rí nǹkan kan wọ́n ní báwọn ṣe bẹ́ẹ̀ àwọn wà wọ́n sì ní owó ọ̀hún náà ló wà láàrin ọdún 2017 sí ọdún 2023 láàrin ọdún 2017 sí ọdún 2023 Mele Kyari
Kyari ló wà ń bẹ̀ ńgbà náà lọ́hùn-ún ṣùgbọ́n Ojúlárí ti débẹ̀ báyìí wọ́n ní kó wá ṣàlàyé ẹ wo kò ní jù báyìí lọ Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ àpọ́nbẹ́pọ̀ representative MC tó gba skiyaski ẹgbẹ̀ yaski entertaining refreshing and tantalizing ó ṣe kíni ó dàwọ̀.